A thin line. Thin line. Thin line. Thin line. Aigbe jáde ó dẹ̀ mọ̀ pé kò ní disappoint wa pẹ̀lú thin line tó ṣe yìí. Torí mo mọ Mercy Aigbe pé onísinimá gidi ni. Inú mi dùn fún rélé tí Mercy Aigbe ń ṣe lónìí. Jùbẹ́kẹ́ mọ̀ wípé nǹkan tẹ́ fẹ́ expect níbi fíìmù yìí nǹkan tó ládùn tó lóye ni. Mo dẹ̀ wà very sure pé eléyìí ó máa bam gan. Gbogbo nǹkan tí Mercy Aigbe àti Kazim Adeoti bá dáwọ́lé ó máa ń yọrí sí rere. Tí n bá tún gbogbo èèyàn gbọ́dọ̀ wò ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ òye fọ́kọ àti ìyàwó. So thin line is different. It's not like what you've seen before. Short time àbí full time. All packages. Appetizer, dessert àbí main dish. Ọ̀gá ẹ má mú dessert o, bá mú dessert ẹ̀ ń gbọ́nà ọ̀run lọ ikú ni o. Please, everybody should see this movie. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. A thin line. Thin line. Thin line. Thin line. Aigbe jáde ó dẹ̀ mọ̀ pé kò ní disappoint wa pẹ̀lú thin line tó ṣe yìí. Torí mo mọ Mercy Aigbe pé onísinimá gidi ni. Inú mi dùn fún rélé tí Mercy Aigbe ń ṣe lónìí. Jùbẹ́kẹ́ mọ̀ wípé nǹkan tẹ́ fẹ́ expect níbi fíìmù yìí nǹkan tó ládùn tó lóye ni. Mo dẹ̀ wà very sure pé eléyìí ó máa bam gan. Gbogbo nǹkan tí Mercy Aigbe àti Kazim Adeoti bá dáwọ́lé ó máa ń yọrí sí rere. Tí n bá tún gbogbo èèyàn gbọ́dọ̀ wò ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ òye fọ́kọ àti ìyàwó. So thin line is different. It's not like what you've seen before. Short time àbí full time. All packages. Appetizer, dessert àbí main dish. Ọ̀gá ẹ má mú dessert o, bá mú dessert ẹ̀ ń gbọ́nà ọ̀run lọ ikú ni o. Please, everybody should see this movie. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Kilarigbo a kú dédé àsìkò yìí lọ́wọ́lọ́wọ́ báyà wà ní gbàgede ìfilọ́lẹ̀ sinimá tuntun Thin Line láti ọwọ́ Mercy Aigbe àti Kazim Adeoti lọ́wọ́lọ́wọ́ báyà a wà ní ìlú Èkó ní Lẹ́kì níbi tí a ti máa ṣe ìfilọ́lẹ̀ yìí fún ìgbà àkọ́kọ́ àwọn àlejò tí ń wọlé lọ́kànjọ̀kankan tí wọ́n rọ́ dẹ́dẹ́ tí wọ́n sì kàn dúdú tí wọ́n fẹ́ wá mọ ìtọ́wò adùn ọbẹ̀ sinimá Thin Line ẹ má bá mi ká lọ bí mo ṣe ń bá àwọn àlejò sọ̀rọ̀ lọ́lọ́kanòjọ̀kan. My husband is a true man of God. I am so proud of you. Thank you. Lálẹ́ ìyá wa ṣe ìfilọ́lẹ̀ sinimá Thin Line tá a máa wò fún ìgbà àkọ́kọ́ látọwọ́ Mercy Aigbe kí nìkan tẹ́ lè sọ bó tilẹ̀ jẹ́ pé àti ẹ̀ tí wò ó.
n tẹ́ fẹ́ sọ ni pé inú mi dùn wípé Mercy tún ti padà wá ní December again gbogbo alárí tó ṣe lọ́dún tó kọjá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n rò pé ó kọjá àyè ẹ̀ òun náà lọ bọ́ sí December kò ní tà wọn ò ní wò ó yóò ṣe kinní kan yóò ṣe tibí ṣùgbọ́n gbogbo alárí tó ṣẹlẹ̀ wípé Ọlọ́run dúró tì í Ọlọ́run dé fèrè síṣẹ́ ó dẹ̀ come out as the third highest kinní ní December ní last year yẹn then ó tún ti padà wá lọ́dún yìí December náà tún ni èmi mọ̀ wípé n tó mú un ṣe tó ṣe ní ọdún ṣàmọ̀ pé kò tí ì ní ìmọ̀ kò tí ì ní òye ń pa wíwá sí sinimá ní ọdún tó kọjá ṣùgbọ́n ó ti wá ní nísìn so ẹni tó bá lè ṣe yẹn lọ́dún tó kọjá yẹn kí lẹ rò kó máa ṣe lọ́dún yìí so inú mi ń dùn wípé ó tún wá inú mi dẹ̀ dùn wípé ó máa ṣe ju bó ṣe ṣe ní ọdún tó kọjá lọ. jẹ́ fíìmù tí Mercy Aigbe gbé jáde tó ń invite ọ̀pọ̀ ká bóun ṣe àjọyọ̀ ká bóun ká wò pé iṣẹ́ tuntun ọ̀nà àrà ló tún gbé jáde ní ọdún yìí so àwa síta àwa ọ̀nà láti wá celebrate pẹ̀lú Mercy Aigbe so we are out for her. àìrò dáadáa ló ní mo ní lórí ẹ̀ torí mo mọ Mercy Aigbe pé onísinimá gidi ni so mo mọ̀ kí fíìmù yẹn máa dáa. It feels amazing. I mean, the reception already is amazing. Talk more when they see the film. I can't wait to step out again. This makes it all make sense. Sinimá aládùn ni táwa ti wò kẹ́yìn tó wò mo ti fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tẹ́ fẹ́ expect níbi fíìmù yìí nǹkan tó ládùn tó lóye ni kò kàn ṣe pé ẹ tún fẹ́ kọ́gbọ́n lásán ẹ̀rín tún wà ń bẹ̀ torí ẹ̀ làwa sì fi wà nú fíìmù ọ̀hún. ní premier Thin Line fíìmù ọ̀rẹ́ mi sísítà mi àti ń bọ̀ láti 1900 Mercy Aigbe Thin Line mo dẹ̀ wà very sure pé eléyìí ó máa bam gan ṣe bẹ́ẹ̀ iná rí gbogbo atmosphere ìgbà bó ṣe rí very serene very warm very nice so of course nothing short of the best. mi dùn pẹ̀lú eléyìí tún ń ṣẹlẹ̀ ẹ̀yin náà rí i pé n tó fi hàn wá ni pé ìlọsíwájú wà nínú iṣẹ́ tíátà tá à ń ṣe tẹ́ bá rí i pé gbogbo iṣẹ́ wa tó ń jáde lọ́lọ́kan ọ̀jọ̀kan à ń ṣe ó ń tóbi eléyìí tó lè ṣe é wò káàkiri àgbáyé inú mi dùn fún irú eléyìí tí Mercy Aigbe ń ṣe lónìí. àwa bí wàá celebrate oúnjẹ tí àǹtí mi Mercy Aigbe ṣe ṣètàn Thin Line òun la fẹ́ jẹ àdèmá gbádùn ẹ̀. gbogbo wa mọ̀ pé Mercy Aigbe ló ní Thin Line sinimá tó dẹ̀ ṣe kọjá gbogbo alágbádùn ẹ̀ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó dáa ó dẹ̀ mọ̀ pé kò ní disappoint wa pẹ̀lú Thin Line tó ṣe yìí tábà tiẹ̀ ti rí teaser tó drop ẹ̀ ti mọ̀ pé sinimá tó máa kọ́ni lẹ́kọ̀ọ́ dáadáa ni. wo adé ọmọdádì ní ọdún tó kọjá mo mọ̀ pé kò sáṣàdánù nínú iṣẹ́ Mercy Aigbe rí tẹ́ bá rántí látòrí ọ̀sás kò sí àṣàdánù so ọ̀gá dẹ̀ ló jẹ́ sáwọn àwa tún gbà lọ́wọ́ ẹ̀ ní. èròǹgbà mi ni pé gbogbo nǹkan tí Mercy Aigbe àti Kazim Adeoti bá dáwọ́lé ó máa ń yọrí sí rere nítorí ìdí èyí mo mọ̀ pé nǹkan tá à ń bọ̀ àwọ̀ ìyá gbọ́ngbọ́ngbọ́n oyin kan síbẹ̀ ó dùn ó máa dùn. èrò mi ni pé sinimá tó gbàǹkangbè ni ó dùn gbọ́ngbọ́n kan sí èmi náà kópa nú ẹ̀ mo mọ pàkan tí mo sọ sinimá tí gbogbo èèyàn gbọ́dọ̀ wò ni ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ òye fọ́kọ àti ìyàwó ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. inú mi dùn mo fẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ mo mọ nǹkan tó mo sínú fíìmù yẹn so mo mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ èmi náà fẹ́ lọ wò ó ní bí gbogbo wa ṣe máa wò ó. inú mi dùn gidigidi láti wà ń bí nítorí wípé mo tún ní àǹfààní láti jẹ́ kan nínú àwọn òṣèré tó wà nínú Thin Line àti ẹ̀mọ́ tá máa pe Thin Line Yorùbá ṣé okùn tínrín ni àbí ọ̀pá tínrín kan lẹ̀ ó kọ̀run àṣàmọ̀ pé tínrín wà ń bẹ̀ a Thin Line. So Thin Line is different. It's not like what you've seen before from me. She's a call girl. She's a street girl. This is a girl that doesn't know anything but this and that. And this and that isn't enough. And you see her trying to break a whole pastor's home. Yeah, so you have to watch the film to see how it's. Of course. Really excited to be here because I think I expect amazing things from this movie. Actually, I'm not just saying it because I've seen the trailer, I've seen the teasers, and I expect amazing things. Okay, so mo rí trailer lórí social media, and in fact inú mi dùn gbà tí mo rí ara mi yá gágá láti sọ pé iṣẹ́ yìí mo gbọ́dọ̀ wò so ìgbà tó pè mí tó ní pé kí n wá fún premiere mo ní kó tó sọ gan mo ti débẹ̀. ẹ ti gbáradì. n tó ṣẹlẹ̀ ni pé kò ń ṣe first time ẹ̀ tí wọ́n máa ṣe sinimá àti ṣe Adá Ọmọdádì and wọ́n dẹ̀ rí wọ́n rí bó ṣe rí so kò ní ìdípà ń sọ̀rọ̀ púpọ̀ lórí eléyìí àwọn tó bá ti rí promo ẹ̀ wọ́n ti mọ̀ pé yàtọ̀ wà ń bẹ̀ the difference is clear.
wọn ní wà disappointed. a ṣe òdu nínú iṣẹ́ yìí for a very long time àti àwa àti àwọn producers so a ti bẹ̀rẹ̀ tipẹ́ lẹ́yìn Adáọmọdádì eléyìí ló tún kù Thin Line tó jẹ́ pé ó máa mi sinimá gbẹ̀gbẹ̀gbẹ̀. lálẹ́ ìkíni ni wípé inú mi dùn sí ibi tí a ti bá iṣẹ́ sinimá dé ní orílẹ̀-èdè yìí ìyẹn Nollywood tí à ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe rí it's a lot of iṣẹ́ takuntakun tí ó ti lọ ní bó ṣe plan event yìí lálẹ́ yìí mo hope wípé gbogbo ẹ̀ máa da gbogbo ẹ̀ máa dùn gbogbo ẹ̀ máa ó tiẹ̀ ti ń lárinrin already ó ti ń lárinrin. ipa tẹ́ kó nínú sinimá yìí ǹjẹ́ ó jẹ́ nǹkan tí ẹ ti tó ti mọ́ yín lára tẹ́lẹ̀ àbí ó ní ọ̀nà míì tó gbàyọ sí yín. nǹkan tí mo ti ṣe rí náà ni but mo nífẹ̀ẹ́ torí pé èmi ni mo dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní eré yìí èmi mo fa gbogbo ẹ̀. adarúgúdù. èmi ló ń pè bẹ́ẹ̀. dá gbogbo ẹ̀. bọ́n mo ní sọ̀rọ̀ kan mo fẹ́ kí gbogbo wọn á wò kó ba lè bọ̀ kọ́ tí mò ń sọ mi ní láti wá sọ mi báyìí. mọ́ mi lára ó gbọ́nà mi yọ o tí má tiẹ̀ ti ṣe bóyá ẹ̀kan abẹ́ méjì mi ò dẹ̀ lọ kúlẹ̀kúlẹ̀ tó yìí ó gbọ́nà mi yọ ó dẹ̀ yàtọ̀ ó dẹ̀ gbàǹkangbì. nǹkan tí mo lè sọ ní orí ipa eléyìí tí mo kó yìí ni pé Ṣèyí Bọ́lá ní orúkọ mi ní inú eléyìí Ṣèyí Bọ́lá yìí jẹ́ èèyàn kan tó dàbí gangster tí inú ẹ̀ dẹ̀ le gan. mi ní fẹ́ràn láti sọ púpọ̀ torí tí n bá sọ púpọ̀ mo ti reveal nǹkan tí àwọn èèyàn wá fẹ́ wò nìyẹn ṣùgbọ́n tí ẹ bá ti wò àti ìmúra mi àti nǹkan tí mo sọ gbogbo ẹ̀ pátápátá yé yín. ó yàtọ̀ torí mo mú kinní kan pààràrà sìgá ni igbó nìkan ni Mercy ò fún mi mu. So I played a role that is not usual from my other roles, but mo like it. I love it. Ẹ̀mọ̀ tó máa fi hàn ṣe ìyá àta tó yàtá ẹni tó wá jẹ́ in another form. So I love it. I love the story. I love the movie. And everybody did well. We did our best. And Mercy did wonderfully well. Sleepless nights a lot on the movie. Tó bá jáde ẹjọ́ ẹ bá wa. Ìgbà tí mo wo trailer yẹn mo rí Uzo Arukwe nínú iṣẹ́ yìí and jẹ́ mọ̀ pé a ti rí Uzo Arukwe nínú iṣẹ́ oríṣiríṣi he is a very versatile actor but ṣe nígbà tó tó a rí nínú eléyìí tí Mercy ṣe yìí tó fi Uzo ṣe pastor àti rí tó play typical Igbo man àti tó play oríṣiríṣi but so eléyìí mo fẹ́ wá àrà tó fẹ́ dá. kí ni nǹkan tẹ́ lè sọ fún Mercy àti Prince Adeoti lálẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàkójọpọ̀ sinimá. mo fẹ́ sọ fún wọn wípé ìgbékalẹ̀ tó ń gbé kalẹ̀ lórí àwọn sinimá tó ń ṣe kò sí bó bá ṣe lè wù kó rí kí wọ́n má stop for any reason tó bá ní àwọn ìdí kékeré kan tó fẹ́ dá wọn dúró máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá kí wọ́n má dá dúró rárá kó sì máa bá bí wọ́n ṣe ń ṣe ní industry pẹ̀lú àwọn sinimá tó ń gbé jáde kó máa ṣe bẹ́ẹ̀ lọ. fún Mercy Aigbe àti Alhaji Adikas ni pé lágbára Ọlọ́run ọba wọn á jèrè lórí iṣẹ́ yìí Ọlọ́run ní jẹ́ kó kábàámọ̀ iṣẹ́ náà adẹ́ta lágbára Ọlọ́run torí sinimá tó dáa ni. mo gbàdúrà pé owó tí wọ́n fi ṣe mú sinimá yìí wọ́n rí jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ tún máa ní okun àtagbára láti tún ṣe sinimá tó tún jù báyìí lọ. àǹtí Mercy ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ o à ń kọ́ yín jẹ́ o ẹ dẹ̀ máa pè mí lọ fẹ́ pè mí síṣẹ́ o God bless you àǹtí mi we really appreciate your handwork and you keep going higher òkè òkè lè máa lọ ẹni wálẹ̀ o I love you I appreciate you. nǹkan àkọ́kọ́ ni wípé kò ń ṣe iṣẹ́ kékeré láti farú nǹkan báyìí tu láti kó irú nǹkan báyìí pọ̀ wọ́n kú iṣẹ́ takuntakun àwa olólùfẹ́ wọn láti kékeré à ń yìn wọn láti bíbá yìí. kẹ́ ẹ tó máa lọ mo fẹ́ kẹ́ bá mi kí àwọn olólùfẹ́ yín àsìkò. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa especially ẹ̀yin olólùfẹ́ Mercy Aigbe Adeoti ẹ dákun tá a bá wo iye àwọn tó ń tẹ̀lé Mercy lórí Instagram mílíọ̀nù ni o tá a bá wo àwọn tó wà lórí Twitter náà wọ́n máa sún mẹ́rẹ̀ Facebook sẹ́ẹ̀mù náà ni o mélòó nù yín ló ti kúrò ní comment section wá sí sinimá wá wo iṣẹ́ Mercy ẹlẹ́ nífẹ̀ẹ́ àbí èmi náà mo nígbàgbọ́ pé nífẹ̀ẹ́ ẹ wá fi comment section yẹn ẹ filẹ̀ ẹ máa bọ̀ ní sinimá
tẹ́ ẹ bá mọ̀ pé nífẹ̀ẹ́ ní tòótọ́ téèyàn bá ní mílíọ̀nù bíi 10 kó jẹ́ mílíọ̀nù kan lásán ló wá wo iṣẹ́ tó ṣé kò nílò àlùyọ ẹ kúrò ní comment section ẹ máa bọ̀ ní sinimá ẹ wá support ẹ wá fìfẹ́ hàn Mercy Aigbe tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ní tòótọ́. Shut up! Enough! What is the name of this game? Do you like it? Come on. Where is my money? How are you feeling right now? I'm so from the reactions of everyone, I know that you guys can agree with me that Thin Line is the movie of the year. Would you agree with me that Thin Line is the movie of the year? Can I get a yeah? Okay, so thank you all for coming. Thank you so much for coming, for honoring our invitation. I want to say a very big thank you to my crew, my cast. I mean, these people are amazing. I'm sure you can see what you just saw today is a testament of their hard work, dedication. It wasn't easy putting this project together. Thank you so much for coming. Yes, everybody, my crew too. My director, Kazim, to Shikemi, I mean everybody, my Aigbe, borne, my production coordinator, Tosi, everybody put in a lot of hard work. To my amazing cast, Uche! Thank you, girl, thank you. To Uzo, I mean Uzo, you're just amazing. Uzo is amazing. Everybody that worked on this project, so please, guys, spread the word. Tell people to go to the cinema to see Thin Line. Advanced screening is going to start tomorrow in selected cinemas, and then it will be in cinemas nationwide from Friday, December 13th. Please, everybody should see this movie. I really hope that this film resonates with a lot of people, and a lot of people will be inspired. So you're getting bumper package. You're not just going to be entertained, you're getting a message. That is, you have to be careful. The decisions you make in life can either make you or mar you. So you need to be extremely careful. So guys, please, keep telling people to come and watch Thin Line. Tell people to go and see. I need your reviews, please. I need your reviews on your pages, on your WhatsApp stories, everywhere. Support my ministry, spread the word, and I mean, this film is amazing. We need as many people as possible to see this film. It has a very strong message. So you're going to laugh, you're going to cry, you're going to get emotional, but you are still going to take a very strong message into 2025. God bless you guys. Àwọn olólùfẹ́ yín mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ takuntakun ní ọdún 2024 oríṣiríṣi ìpalẹ̀ tí kò nínú sinimá ṣùgbọ́n a tún wá rò pé ọdún tó ń bọ̀ kí ni ká tún máa retí lọ́wọ́ mama. ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi ẹ wà àjàkájù ẹ kàn sára sí Ọlọ́run tí ò ń ṣe tèmi because Ọlọ́run ló ṣe kò kì í ṣe mi nísìnyí àti wọ́n ń po another cinema pọ̀ tó tún jẹ́ ọ̀nà àrà ọ̀tun ó wà ń bẹ̀ tips ní title ẹ̀ ó wà ń bẹ̀ tips òun ni title ẹ̀ watch out ní Easter next year by God's grace coming to rule your screens nationwide. I bet you this is like an unusual storyline coming out of Nollywood. Amaware ó ti wà lọ́nà báyìí. It's a big mega production and it's coming very soon. Kò ní pẹ́ jáde ọdún tó ń bọ̀ ó máa jáde. Ká máa gbáradì fún. Ẹ gbáradì ẹ kú àmójú ẹ kọjú lọ́nà. So many projects lined up. Keep it locked on Uche Montana on Instagram and on all my socials. I definitely have my own YouTube channel and I plan to release premium content there all the time. Ètò cinema job tèmi náà lágbára Ọlọ́run ní first quarter of next year mo máa drop ẹ̀fúnróyè ìdíje nìkan movie mi tí mò ń prepare lọ́wọ́. A nígbàgbọ́ pé ata máa tó iyọ̀ máa dùn a dẹ̀ lè dúró láti rí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín
iná agbára ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.